A kú dédé àsìkò yìí yóò rọrùn fún wa láṣẹ Lédùà, àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online tv lónìí ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹta ọdún 2025. Fúnmi Adénúgà ni oníròyìn. Kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún, à ń bọ̀ wá ní ṣókí. Ìròyìn fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Lórílẹ̀-èdè wa Nàìjíríà, ẹni tó ti fìgbà kan jẹ́ ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè yìí, olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́, tó ń ti àwọn ènìyàn kan ti sọ wípé ètò ìṣèjọba àwarawa ló ti já àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kulẹ̀. Ọbásanjọ́ èyí tó sọ ọ̀rọ̀ náà àtòun pẹ̀lú ọmọoyè tó díje dupò ààrẹ lábẹ́gbẹ́ òṣèlú Labour Party lọ́dún 2023 Peter Obi, bákan náà ẹni tó jẹ́ olórí ìjọ àgùdà kan ní ìpínlẹ̀ Sokoto eyín Bishop Matthew Hassan Kuka àti Aminu Tambuwa lánàá òde yìí òun mà ní wọ́n fojú wòye wo ibi tí orílẹ̀-èdè Nàìjíríà ń lọ, èyí tí wọ́n sọ wípé ètò ìṣèjọba àwarawa ó ti jákulẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà, ó sì ti já àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nítàn mọ̀ nígbà tí wọ́n wo bí àwọn ilẹ̀ òkèrè tó jẹ́ ilẹ̀ aláwọ̀ funfun bí wọ́n ṣe ń ṣe ètò ìṣèjọba àwarawa tá a mọ̀ sí democracy, èyí tí wọ́n ní ó ń so èso rere fún wọn. Wọ́n ní ṣùgbọ́n ní ilẹ̀ adúláwọ̀ àpapàjù orílẹ̀-èdè Nàìjíríà, wọ́n ní kàkà àkóso dídùn ìkorò ní ètò ìṣèjọba àwarawa ló mú bá àwọn ọmọ ilẹ̀ adúláwọ̀ àti ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Àwọn ọ̀rọ̀ tó jáde lẹ́nu àwọn olórí tẹ́lẹ̀ yìí rí níbi ètò ayẹyẹ ọjọ́ ìbí 60 ọdún ti igbákejì agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin orílẹ̀-èdè wa tẹ́lẹ̀ rí eyín ọ̀gbẹ́ni Emeka Ihadua, eléyìí tó ṣe níbi tó ti ń dúpẹ́ fún Ọlọ́run wípé òun pé ẹni ọdún 60 ọdún láyé o, níbi tí àwọn lẹ́nu lọ́rọ̀ nínú ètò ìṣèjọba àti ní orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n tún péjú pésẹ̀ síbẹ̀ nílùú Àbújá lánàá òde yìí. Ńbẹ̀ ni láti rí igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè wa Nàìjíríà eyín Alhaji Atiku Abubakar tóun náà wà ńbẹ̀, àti ẹni tó ti fìgbà kan jẹ́ akọ̀wé àgbà fún àjọ Commonwealth Emeka Anyaku, òun náà ó wà ńbẹ̀. Gómìnà tẹ́lẹ̀ rí eyín ní ìpínlẹ̀ Katsina ọ̀gbẹ́ni Masari Aminu àti àwọn yòókù ni wọ́n péjú pésẹ̀ síbi ètò ayẹyẹ ọjọ́ ìbí Emeka Ihadua tó ti fìgbà kan jẹ́ igbákejì agbẹnusọ ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin lórílẹ̀-èdè wa Nàìjíríà, èyí tó mú Ọbásanjọ́ àti àwọn èèyàn yòókù tẹnu bọ̀rọ̀. Wọ́n wá níbẹ̀ báwo dáadáa ètò bí wọ́n ṣe ń ṣe ìṣàkóso ètò ìṣèjọba àwarawa lórílẹ̀-èdè Nàìjíríà kò so dídùn rárá o fún àwọn ọmọ ilẹ̀ yìí, bí kò ṣe ìkorò ló mú bá wa. Wọ́n ní tí ẹ bá tún wo àwọn apá ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀ náà, wọn ò ṣe bó ṣe yẹ kí wọ́n ṣe o. Ìdí èyí òun ló mú ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè nílẹ̀ adúláwọ̀ tó fi jẹ́ pé ìjọba ológun òun ló ń gba ìjọba kúrò lọ́wọ́ àwọn alágbádá èyí tí wọ́n ti fi agbádá wọn kọ́gi. Wọ́n wá rọ ìjọba tó ń bẹ lórí àléfà láti tètè mú àyípadà rere bá ètò ìṣèjọba àwarawa kí nǹkan kó lè tùbà kó lè túṣẹ lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀wẹ̀, àwọn àgbààgbà nílẹ̀ Yorùbá ni wọ́n ti ké sí ààrẹ Bọ́lá Tinubu láti dákúndábọ̀ gbé ìgbésẹ̀ nítorí gírímọ́káyè kí ètò ààbò ilẹ̀ Nàìjíríà pàápàá jù lápá gúúsù ìwọ̀ oòrùn kó lè fẹsẹ̀ múlẹ̀ dáadáa o. Àwọn àgbààgbà lápá gúúsù ìwọ̀ oòrùn eléyìí tí wọ́n pè ní pé ẹ jọ̀wọ́ ààrẹ Tinubu, ara ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ní apá gúúsù ìwọ̀ oòrùn látàrí bí àwọn agbésùmọ̀mí àti àwọn Fúlàní ti ń dẹran, bí wọ́n ṣe ń ṣekú pa ọmọdé ṣekú pa àgbàlagbà, bẹ́ẹ̀ náà ni wọ́n ń pa ọkùnrin pa obìnrin, èyí tó tún jẹ́ pé àwọn àgbẹ̀ tí wọ́n lọ sí oko lọ sódò, àwọn oníṣẹ́ ibi yìí wọ́n ṣekú pa wọ́n o lápá gúúsù ìwọ̀ oòrùn, èyí tí wọ́n ké sí ààrẹ Bọ́lá Tinubu wípé yèyí ọmọ ní gbọmọ bí ìrùkẹ̀rẹ̀ ti ń gbọmọ Ọ̀rúnmìlà, kí wọ́n dákun dábọ̀
kí wọ́n jẹ́ kí ètò ààbò nílẹ̀ yìí kó fẹsẹ̀ múlẹ̀ dandan yìí o. Nínú ọ̀rọ̀ àwọn àgbààgbà ọ̀hún èyí tó jáde látọwọ́ akọ̀wé àgbà ẹgbẹ́ náà ọ̀mọ̀wé Victor Taiwo èyí tó gbé jáde nílùú Ìbàdàn lánàá òde yìí ni wọ́n fojú ìwòye wo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lápá gúúsù ìwọ̀ oòrùn bí ìpínlẹ̀ Ondo, ìpínlẹ̀ Èkìtì, ìpínlẹ̀ Ọ̀ṣun, ìpínlẹ̀ Ọ̀yọ́ tó fi mọ́ Ògùn àti àwọn ìpínlẹ̀ bí ìpínlẹ̀ Èkó èyí tí wọ́n ní àwọn Fúlàní àwọn agbésùmọ̀mí wọ́n ti lúgọ tí wọ́n sì ń ṣekú pa àwọn ènìyàn wa èyí tí wọ́n ní nǹkan búburú ni kí mẹ̀jẹ̀sí máa tójú òbí rọ̀rùn o. Wọ́n wá ní kí Tinubu o kó dákun dábọ̀ ké sí gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò àti ọ̀nà tí ó gbà láti lè jẹ́ kí ètò ààbò ilẹ̀ yìí kó fẹsẹ̀ múlẹ̀ dáadáa. Lákòótán wọ́n ké sí gbogbo àwọn ènìyàn lápá gúúsù ìwọ̀ oòrùn láti wà ní ojúlọ alákànfin sọ́rí o kí wọ́n sì máa gbáradì nítorí àwọn oníṣẹ́ ibi. Ẹni tó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ oyè tó díje dupò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party lọ́dún 2023 ní ìpínlẹ̀ Èkó, ọ̀gbẹ́ni Gbádébọ̀ Roadvival òun mà ló ti sọ ìpinnu rẹ̀ wípé òun ò ní dáwọ́ dúró láti máa jà fún ìlọsíwájú ìpínlẹ̀ Èkó àti fún ẹ̀tọ́ àwọn olùgbé ìpínlẹ̀ Èkó. Roadvival tó sọ ọ̀rọ̀ náà níbi ìfilọ́lẹ̀ ètò kan èyí tó gbé kalẹ̀ lórí ayélujára èyí tí wọ́n ṣe ìfilọ́lẹ̀ áàpù kan eléyìí tí ó fún àwọn ọmọ ìpínlẹ̀ Èkó láǹfààní láti rí iṣẹ́ bákan náà láti ní ọ̀pọ̀lọpọ̀ ìrírí bá a ṣe dáwà àti iṣẹ́ ọwọ́ ní ṣíṣe o èyí tí ó tún fún wọn láǹfààní fún ẹ̀yà owó fún àtìlẹ́yìn iṣẹ́ ọwọ́ èyí tí kó wá àwọn tó bá ń ṣe. Roadvival tó sọ ọ̀rọ̀ yìí ó ní òun ṣe àgbékalẹ̀ ètò náà fún àtìlẹ́yìn eléyìí tí gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Èkó tí wọ́n fún òun nínú ètò ìbò èyí tó wáyé lọ́dún 2023. Ó ní nípa ìdí èyí gbogbo ọ̀nà tí ara yóò fi tu àtọmọ àti ọmọdé àti àgbà ọkùnrin obìnrin ní ìpínlẹ̀ Èkó lòun yóò máa gbé ìgbésẹ̀ rẹ̀. Òun yóò sì rí dájú pé ìpínlẹ̀ Èkó ó bọ́ sí ọwọ́ àwọn tí ó máa ṣe ìtọ́jú tí ó sì mú ẹ̀tọ́ padà wá fún gbogbo àwọn mùtúmùwà ní ìpínlẹ̀ Èkó. Roadvival wá rọ gbogbo àwọn ènìyàn pàápàá jù àwọn olùgbé ìpínlẹ̀ náà láti dákúndábọ̀ láti má ṣe tẹ̀tì kí wọ́n ṣe àtìlẹ́yìn fún nínú ètò ìbò tí wọ́n ń palẹ̀ rẹ̀ mọ́ lọ́dún 2027. Ó wá ní kékeré ṣìré o ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun àǹfààní èyí tí ó jẹ́ kí oníkálukú wọn wà nínú ìgbé ayé ìrọ̀rùn ló ṣì ń bọ̀ láti ọwọ́ òun síwájú kí ètò ìbò ọdún 2027 kó tó wọlé dé. Látàrí òjò kan èyí tó rọ̀ ní ọjọ́ àìkú Sunday, wọ́n ní àrá ńlá kan èyí tó sán gbàmù ní ìpínlẹ̀ Èkìtì òun mà ń lójó yàrá ìkẹ́kọ̀ọ́ kan èyí tó ń lọ bíi 5 nínú ilé ẹ̀kọ́ kan èyí tí wọ́n pè ní St. Peter Primary School èyí tó wà ní Ìgbẹ́mọ Èkìtì ní ìpínlẹ̀ Èkìtì lọ́hùn-ún. Àrá náà èyí tí wọ́n ní ó sàn sísan tó sàn ò iná ló mú bọnù tó sì jó iyàrá ìkẹ́kọ̀ọ́ 5 tó jó gúdúgúdú ò tó fi di eérú. Ní ìgbà tí gómìnà ìpínlẹ̀ Èkìtì ọ̀gbẹ́ni Bíọ́dún Oyèbánjí tó ṣe àbẹ̀wò síbẹ̀ lánàá ti ṣe ọjọ́ ajé ò ń ló fi ọwọ́ bẹnu wípé kí Ọlọ́run ọba àánú dákun dábọ̀ kó máa ṣọ́ wa ní. Ó ní ìyàlẹ́nu ló jẹ́ láti rírú àrá báyìí kó sán tó sì mú iná dání èyí tó jó iyàrá ìkẹ́kọ̀ọ́ bíi 5. Gómìnà Oyèbánjí èyí tí igbákejì rẹ̀ arábìnrin Afúyẹ́ Moníṣádé èyí tó ṣojú fún níbi àbẹ̀wò sílé ìwé náà ló ṣe ìlérí o wípé ìjọba ìpínlẹ̀ Èkìtì yóò bẹ̀rẹ̀ àtúnkọ́ iyàrá ìkẹ́kọ̀ọ́ náà pẹ̀lú àwọn àtúnṣe yòókù nílé ẹ̀kọ́ ọ̀hún nítorí kán máa ń kóbò kí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n kó kúrò nínú iyàrá ìkẹ́kọ̀ọ́ náà lọ sí ilé ẹ̀kọ́ míì kí wọ́n lè padà síbẹ̀ láti máa tẹ̀síwájú nínú sáà ìkẹ́kọ̀ọ́ wọn. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí.
oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pin wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin. Kò tán nínú ìròyìn wa fún tòní. Ọ̀kan nínú àwọn olórin obìnrin tí ṣọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà, Cynthia Morgan Ohman ló ti sọ̀rọ̀ jáde lórí ipò tí orílẹ̀-èdè Nàìjíríà wà o pẹ̀lú ebi tí ń pa ogunlọ́gọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè yìí. Cynthia Morgan èyí tó sọ̀rọ̀ náà nínú ọ̀rọ̀ kan àti fọ́nrán èyí tó fi léde lórí ìkànnì TikTok rẹ̀ sọ di mímọ̀ wípé lótìtọ́ àti lódodo òun pẹ̀lú àwọn tí wọ́n ṣe àtìlẹ́yìn fún ààrẹ Tinubu lọ́dún 2023 nígbà tí wọ́n ń palẹ̀mọ́ ìbò. Ó ní nígbà tí ààrẹ Tinubu sì yọ ẹ̀kún owó orí epo èyí tá a mọ̀ sí fuel subsidy lọ́dún náà lọ́hùn, òun pẹ̀lú àwọn ènìyàn tó gbé oríyìn káre fún ààrẹ Tinubu. Ó ní ṣùgbọ́n òun ò mọ̀ wípé ọ̀nà tí gbogbo rẹ̀ yóò padà já sí rèé o, wípé yóò mú ìnira tó pọ̀ tó báyìí dání. Níbi tí Cynthia ti wá ń rọ àwọn ènìyàn wípé ǹjẹ́ kó wá wọn, ṣé wọ́n rí nǹkan tóun rí, ṣé wọ́n ń la nǹkan tóun là kọjá, ṣé wọ́n là kọjá o. Ó ní ọ̀rọ̀ níbi ó gbédé dúró yìí, ó ní olójú ẹni tó lè jẹ oúnjẹ mẹ́ta àjẹyó kánù. Ó ní méjì tàbí ẹyọ kan òun gan èèyàn ń fi ara díẹ̀ jẹ ni o, èèyàn gbọ́dọ̀ fi gbogbo ọwọ́ mẹ́wàá jẹun mọ́ látàrí ọ̀wọ́n gógó oúnjẹ àti ohun èlò tó fi mọ́ gbogbo nǹkan èyí tí ò mú ìrọ̀rùn dání mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Cynthia Morgan wá rọ ààrẹ Bọ́lá Tinubu wípé kí wọ́n dákun dábọ̀ gbogbo ọ̀nà tí wọ́n yóò gbà láti rí wípé ara tùmùtùmù wà lórílẹ̀‐èdè Nàìjíríà ní kí wọ́n gbà o, nítorí ìnira tí àwọn ọmọ Nàìjíríà ń là kọjá ó kọjá àfẹnusọ o. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti di oníbàárà tí wọ́n ń tọrọ kí wọ́n tó lè jẹ. Ọ̀pọ̀lọpọ̀ oníṣẹ́ ọwọ́ ò ní ò ní àǹfààní láti ṣiṣẹ́ ọ̀hún kó fi jẹun mọ́ nítorí ohun èlò èyí tó ti gbé owó lórí. Bẹ́ẹ̀ sì ni àwọn oníbàárà ní wọn yà sí ọ̀dọ̀ púpọ̀ nínú wọn mọ́ o. Morgan wá rọ ààrẹ ilẹ̀ yìí lórí ọ̀rọ̀ oúnjẹ, ètò ààbò, ìgbanisíṣẹ́ àti dídá iṣẹ́ sílẹ̀ fún àwọn ọ̀dọ́ wípé kí wọ́n jẹ́ kó wà lókun àyà wọn, nítorí àríṣe láríkà, àríkà báyìí ní baba ìrègùn. Ohun abáṣe lónìí yóò padà di ìtàn bódọ̀la, gẹ́gẹ́ bí Cynthia Morgan bó ti sọ ọ̀rọ̀ ọ̀hún. Tó ẹ̀yin èèyàn wa, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Tó bá tún dojúmọ́ ọ̀la ẹ tún láǹfààní láti gbọ́ tó rìn míì. Síwájú ìgbà náà, Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.